tó kí ló mọ̀. àrífín. ó pọ̀. فكان أبو بكر في الغار مع رسول الله صلى الله عليه وسلم وفي نفس الوقت في نهي في المدينة على بعد 400 كيلومتر يصلي خلف سالم. ṣé mi mú kọ yẹn. nínú àánú rẹ̀ kó jọ kó jẹ́ àánú tán lórí dáadáa ẹ wá já gbọ́ fídíò yìí jàmá. فكان أبو بكر في الغار مع رسول الله صلى الله عليه وسلم وفي نفس الوقت في نهي في المدينة على بعد 400 كيلومتر يصلي خلف سالم. ṣé mi mú kọ yẹn. nínú fídíò kékeré tí mo ra gé yìí ó yẹ kí n lọ gbogbo fídíò ń wá ni àmọ́ n fẹ́ kẹ́ni kẹ́kẹ́ máa dráàgì mi pé babalágége sọ̀rọ̀ mo wá ń sọ ọ́ lé torí pé lómi ìfọ́nú yóò ní ẹ wá ń sọ ọ́ lé ní tí babalágége sọ sí ọ̀rọ̀ tí àwọn àgbààgbà fà tí babalágége ò tó mi ìdí wọn ti sọ kalẹ̀ ṣé nǹkan làwọn ń fèsì ilé òun ṣé nǹkan ni wọ́n rọ́bìṣì yẹn tàbá ń sọ̀rọ̀ Ibn Kathir ń tú àyà tí ń bẹnu sọ́ọ̀tù Tawba àyà 40 yẹn ìdí akhrajahu alladhina kafaru thaniya ithnayni idh huma fil ghari Ibn Kathir tú sí pé Abubakar ni alimamu Tabari tú síbẹ̀ Al-Bagawi tú síbẹ̀ alimamu Saadi tó jẹ́ ti asuru ti wà iná wọ́n tú síbẹ̀ àtàwọn kútùbù tafasir tó lágbára kódà ìgbà tí mo ti ẹ̀ wo inú torí fídíò yìí nìsín mo sì gbà pé fáwọn ọmọ tẹ́tẹ́ lọ sùkúù mo kàn pé kí n sáré ṣe mo wá wo inú láìbìrì mi pé ẹ̀ tiẹ̀ dákun mo wá wo gba àwọn kútùbù tafasir Abubakar gbogbo wọn tú sí mo ní dáná ẹja lọ sínú tafsiru tó ṣe pé ń kálukú ní bìlíwù pé àfún lúgà lélẹ̀ òun náà ni tafsiru Az-Zamakhshari onìkan náà mo gbé dání nǹka kí n tó kó tó di pé mo parí àmọ́ bí ọ̀rọ̀ tí àfa Abdulkadir tọ́lọ̀ bá ní kí n ṣe mistake ó kọ wọn tọ́lọ̀ ti ní àpàdé programu kan bá dàn rí so tọ́lọ̀ sì ní kí àjọ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ èmi náà sọ̀rọ̀ lójú agbo náà ó jẹ́ kí wọ́n dákọ̀ wọn sí létí ó súnmọ́ pé Abdulkadir náà ló kọ wọn ọ̀rọ̀ tí wọ́n kà jáde yìí orí Google ni wọ́n ti kà á ní question tí wọ́n kà jáde orí Google ni wọ́n ti kà á lábẹ́ ibi tí wọ́n ti kà á yẹn gbogbo ohun tí wọ́n kọ síbẹ̀ ló yẹ kí wọ́n kà á kìí ṣe ibi táwọn kan ń sọ yìí nìkan ló yẹ kí wọ́n kà á ẹ mọ aina al-amana aina al-insaf aina al-adl déédéé dà integrity mímọ̀ tó ń kálukú torí ẹ̀ lọ ṣe wàhálà nílé ẹ̀kọ́ dà òdodo dà ẹ wá máa wo ansa rẹ̀ ń sókí tí ó dà wá láàmú kankan ntí wọ́n béèrè ń bẹ̀ ni pé bó o ní Abubakar ó ṣe wà nínú kòtò gáàrú Thawri pẹ̀lú anabuwa Muhammad sallallahu alaihi wasallam wà fi nafsil waqt ní táìmù nǹkan náà ni ó sì tún máa wà lẹ́yìn irun pẹ̀lú Salim mawla Abi Hudhayfa so ọ̀rọ̀ ìtàmínú bẹ́ẹ̀ lálẹ́ òní tọ́lọ́n bá ní ká ṣe live lálẹ́ òní lónìí Tuesday náà la máa ṣe live tá a máa sọ̀rọ̀ ń pa yí pé ta ni wọ́n ń pè ní mawla Salimu mawla Abi Hudhayfa torí pé Salim bùnà Abi Hudhayfa ni wọ́n ń pè inú àwọn ọmọ tí Abu Hudhayfa tá à ń sọ yìí tí wọ́n adopt ní masala àtàbánní kó tó di pọ́lọ́n sọ pé ní ud'uhum li abaihim ẹ má fọmọ ọlọ́mọ pé ra yín mọ́ ẹ dá ọkọ bàbá yín ẹ má sàpamọ́ sábẹ́ bàbá bàbá mọ́ ọ̀rọ̀ mi tún lélẹ́hùn Sálímù yìí òun wá ní ẹjẹ́ àpàdà sínú Sahihul Bukhari so kò àwọn ò ní pírọ́blẹ́mù kankan tíra Sahihul Bukhari tẹ́ ẹ sì fẹ́ máa gbógun tì yìí kò sí kankan náà àwọn olóríire àgbàlagbà ńlẹ̀ Yorùbá tí wọn ò pe gbogbo àwa tá à ń bọ̀ ìsídìí rẹ̀ pé tá a bá fẹ́ máa ṣe dáwà hatta al-fadilatu al-marhum Sheikh Adam gẹ́gẹ́ fúnra wọn àwọn náà pépè wá sí di tíra yìí pé téèyàn bá máa ṣe dáwà inú tíra tí ò gbọdọ̀ má nínú láìbírì rẹ̀ òun náà ni Sahihul Bukhari wa Sahihu Muslim so tí wọ́n sọ pé asahhul kutubi ba'da kitabillah a gbọdọ̀ gbọ́ kí ni ìtumọ̀ ba'da yẹn yé wọ́n sọ pé asahhul kutubi wa kitabillah wọ́n sọ pé asahhul kutubi ma'a kitabillah wọ́n ní asahhul kutubi ba'da lẹ́yìn ìtumọ̀ ẹni pẹ̀lú Kùránì ní al-masdarul asasi al-masdarul awwal sọ́ọ̀sì wa àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ti kọ́kọ́ mú ọ̀rọ̀ ẹ̀sìn wa lẹ́yìn náà ní kí ni o as-sunnatu nabawiyatu al-mutahhara sunna nabuwa Muhammad sallallahu alaihi wasallam tó ìjẹ́ pé ní tíra àti gbogbo àwọn àfà tí wọ́n fẹnu kò lé lórí lágbàáyé lórí gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tá a ti mú ọ̀rọ̀ ànábì tó yan jújù ọ̀nà ní tíra Sahih Bukhari so láti ń pín pariwo tẹ́ ẹ bá lẹ́ ẹ fẹ́ wó tíra yìí ẹ fẹ́ fẹnu àbùkù kan ẹ fẹ́ ṣe nǹkan ìsìláàmù lẹ fẹ́ wó lágbàáyé wọ́n ti fẹnu kò kódà gbogbo àwọn àfà tá a rò pé wọ́n lè gbé fún al-Imam al-Bukhari gbogbo wọn gán gbé fún ẹ lọ wo interview tí wọ́n ṣe fún Fadilatu Dr. Ali Juma wọ́n gbé fún bẹ́ẹ̀ kódà àfà àwọn àgbà kan ń bẹ ní Usuluddin ṣẹ̀rí àlàwà lọ àmọ́ ní Usuluddin Lazari wọ́n pe àfà wa ní Ustadu Dr. Umar Hashim
wọ́n dìídì kọ tírà kan mo mú kọ́pì rẹ̀ dání ọ̀hún ni mo ti rà wọ́n kọ tírà kan tá ń pè ní Faidul Bari ó kọ tírà náà ni fi sharhi Sahih al-Bukhari ẹ ti rí al-mujalladu as-sadis ashar mo mú jáde gbogbo 16 yẹn níbẹ̀ lọ́dọ̀ mi ń bí ọdún tó jáde náà mo rà 16 volumes lórí pé wọ́n fẹ́ tú Sahih al-Bukhari èwo lẹ́yìn kọrí tẹ́ fi tú àmọ́ ilé nǹkan ọmọ wa sọ láàrọ̀ ẹ wá já padà sínú Sahih al-Bukhari lábẹ́ ìbéèrè tí àáfà tí wọ́n ń jáná sí fún bàbá ni mò ń sọ ìsọ̀rọ̀ bàbá báyìí o àáfà tí ń jáná sí fún bàbá àwọn ni wọ́n ka ọ̀rọ̀ ń jáde pé Abubakar ń bẹ pẹ̀lú ànábì inú kòtò gáàrí Thawri fi nafsil waqti tí wọ́n ń bẹ pẹ̀lú wọn níbi ìrun ní Madina lẹ́yìn Salim Mawla Abi Hudhayfa ẹjá lọ sínú hadith ẹ̀rí ní hadith 692 tíra mo gbé lọ nǹkan lórí fóònù أن حدثنا إبراهيم بن المنذر قال حدثنا أنس بن عياض عن عبيد الله النافع عن ابن عمر حديث عمر بن عبد الله مع عمر أواني قالني لما قدم المهاجرون الأولون العصبة nígbà tí àwọn tí an ṣe rìn àjò àkọ́kọ́ láti Mákà lọ Madina tí wọ́n dé ibi kan tá ń pè ní Usba mawdi'un bi Quba ààyè kan nínú Quba ààyè kan ní ààyè tí wọ́n dé ní Quba qabla maqdami rasulillahi sallallahu alaihi wasallam kó tó di pé ànábì dé wá sí Madina ó ní kana ya ummuhum Salimu mawla Abi Hudhayfata ẹni tí ń ṣáájú kírun fún wọn gbà náà tó jẹ́ ìmáàmù wọn ó náà ní Salimu tá ń sọ yìí òun ló ṣáájú kírun fún ó ní wa kana aktharuhum Qur'ana Salimu yìí wa kana Salimu aktharuhum Qur'ana tí Salimu sì ń jẹ́ ni tí mọ Qur'ani kájù abẹ́ ẹbọ ni Imam Bukhari gbé ọ̀rọ̀ ẹ̀yàn sí báàbù imamatil abdi wal mawla agbọ́nrin ọ̀rọ̀ tí Imam Bukhari ti ń sọ̀rọ̀ nípa ẹni tó wà nípò ẹrú abẹ́ni tí ó pé wọ́n tún kún lọ́rùn rẹ̀ àmọ́ sì wà lákàtà ẹni tí ò ti kó lákàtà wọn sẹ́rù ẹrù wọn báwọn sí wọn lè ṣáájú kírun fún wa lójú ọ̀sán parí pé aktharuhum wa kana aktharuhum Qur'ana bí mujarradi pòun lọ́mọ Qur'ani kájù nítorí pé ya ummul qawma aqra'uhum li kitabillah Ànábì ló sọ bẹ́ẹ̀ pé ni tí ó máa ti síwájú kírun láwa tá jẹ́ mùsùlùmí ẹni tí ó máa ṣáájú kírun fún wa ẹni tó bá mọ Qur'ani kájù ni Sálímù wá ní wọ́n fi tẹ̀lé ọ̀rọ̀ Ànábì nù Sálímù wá ti síwájú ṣe ń pálá àkọ́kọ́ nù báwọn wọn ò dákọ̀ Abákírì ń bẹ̀ ẹ wá já lọ sí ibi tó fẹ́ dàrú gangan ẹ wá já lọ bẹ̀ inú Bukhari bákan náà ni o inú Bukhari Sálímù yìí ó sì yẹ ká sọ̀tàn Sálímù yìí o Ọlọ́run sọ àjálẹ̀ ló yẹ ká lè ṣe láìfù lálẹ́ torí pé Sálímù yìí gbogbo ogun ló bá Nábì jà pátá Sálímù yìí ó kú nígbà Ma'rakatul Yamama tọ́lọ́run bá ní kí n sí tó ẹ wá máa wò ní hadith 7175 nínú Bukhari sòtó ìpé tá bá lọ wo nù táyé pé àwọn Bukhari kéékèèké ní alibá ní 692 باب استقضاء الموالي واستعمالهم أني حدثنا عثمان بن صالح حدثنا عبد الله بن وهب أخبرني ابن جريج أن نافعا أخبره أن ابن عمر رضي الله عنهما أخبره قال كان سالم وسالم تاريو تجي مولى أبي حذيفة يا أم المهاجرين الأولين أساعد كيرون فاوتياتي سيجرا ولاتي مكة واسي مدينة وصحاب النبي صلى الله عليه وسلم ويتساعد كيرون فاوتاني àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam fi masjidi Quba ní masalasi Quba ó wà ní fihim Abubakar sì ń bẹnu àwọn sàhábà tá ní Sálímù ṣáájú kírun fún yìí wa Umaru náà bẹ́ẹ̀ wa Abu Salama náà bẹ́ẹ̀ wa Zaidun wa Amirun bin Rabi'a ó kà wọn kalẹ̀ báwọn ẹ wá máa wò ibi táwọn ti mọ̀ pé kò sí nǹkan kan tó ṣe kíni tó dàrú nínú hadithi yìí hadith àkọ́kọ́ tí mo kà ó sọ yìí pé ní ààyè kan ní Quba ni wọ́n ṣe kíni o ìlò ti kírun fáwọn tó jẹ́ muhajiru àwọn tí wọ́n jọ sìnrìn àjò wá àmọ́ àdìsí àwọn ọ̀rọ̀ táwọn mú tán sọ yìí pé ní ànábì wà ní Maka Abubakar wà ní Madina tí ń kírun ní masjidu Quba ẹja àfikíní kan gbọ́ yé mọ́sálásí Quba gangan ta lẹni tó fi lọ́lẹ̀ masalasi Quba ọwọ́ ta ni kíkọ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ ọwọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ń túmọ̀ sí pé wọ́n ò lè kírun ní masjidu Quba àyàfi ká Ànábì ó ṣe kíni kó ti débẹ̀
àmọ́ tí wọ́n ṣàlàyé fún wa ni pé ààyè kan ń bẹ tí wọ́n kọ́kọ́ yọ táwọn fi ń kírun níbi riwaya aláwọ̀kọ́ tí mo kàn ààyè kan ń bẹ tí wọ́n kọ́kọ́ yọ ọ́lẹ̀ tí wọ́n fi ń kírun ààyè yẹn Abubakar ò tí ì sí ń bẹ tẹ́ bá lọ́wọ́ riwaya yẹn wọn ò dákọ̀ Abubakar ń bẹ. ìgbà tí mọ́sálásí náà fi sọ yí pé ní usba mawdi'un bi Quba ààyè kan ni ní Quba kìí ṣe ní mọ́sálásí Quba ni wọ́n ń sọ ààyè kan táwọn kan ọ̀rá dáyọ tí wọ́n kírun ń bẹ qabla maqdami rasulillah ẹjẹ́ àkàdáadáa kó tó di pa ànábì dé àmọ́ níbi ẹlẹ́ẹ̀kejì tá à ń pè ní ibi tí wọ́n ti sọ pé wọ́n kírun ní masjidu Quba yẹn á wàá gbéra á dára wa padà sínú ráìsẹ̀nsì wa pé mọ́sálásí Quba kí ni ìtàn rẹ̀ gangan ta ló fi lọ́lẹ̀ kó tó di mọ́ ẹ rí i pé wọ́n pa alákọ̀ọ́kọ́ ní masjidu Quba wọ́n kàn yọ ààyè kan lẹ̀ ní Quba ni àmẹ́lẹ̀ wọ́n ń pè ní Quba Central Mosque gẹ́gẹ́ bá a ṣe ní Ìbàdàn lọ́jà àbá Central Mosque tá a ní Ògbómọ̀ṣọ́ Central Mosque tá a ní nǹkankan tó yẹ pé ní Central Mosque yẹn wọ́n máa fọ́kọ rẹ̀ pé ìlú bẹ́ẹ̀ wá nígbà tá ànábì dé ànábì ló fi foundation rẹ̀ lọ́lẹ̀ tí fi ń jẹ́ Quba Central Mosque nígbà náà inú Quba Central Mosque yẹn tá ànábì wá bá wọn fi lọ́lẹ̀ yẹn yóò máa jẹ́ masjidu Quba Abubakar dẹ̀ ti tà lánàbì dé ńgbà náà yẹn wọ́n fẹ́ fi rinlẹ̀ fún ayé pé ní ẹni tó wà nípò ẹrú o tó bá yẹ kó mọ Kùránì ké dáadáa ó lè ṣáájú kírun kódà kó yẹ pé àwọn sọ̀hábà ànábì ń bẹnu mọ́sáàsì pẹ̀lú rẹ̀ wọ́n lè ṣe kírun wọ́n lè kírun lẹ́yìn rẹ̀ kí ló fà á torí pé òun lọ mọ Kùránì kà ńlá nìyẹn ntí wọ́n fẹ́ já fàyọnu hadith ẹ̀yìn ọ̀gbọ́ yé ńgbà tó yẹ pé kì í sọ́nà yín alihukmu yaduru ma'a illatihi wujudan wa adama ẹ dákun ẹjá ṣàlàyé mímọ̀ fáwọn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ làwà àfa Abdul Qadiri àti àfa Abibu Akínwùmí ẹ̀yin lèmi wà já ọ̀rọ̀ yìí sí ẹ fi bàbá lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan bàbá bùkátà ká máa ṣàdúrà fún wọn kọ́lọ̀ ńkọ́ bá a ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmẹ́yìn lẹ́ ń ka ọ̀rọ̀ yìí ẹ sọ bí tẹ́ ẹ ti ń kà fún wa ẹ dákọ̀ tíra tọ́lọ́wọ́ yín lọ́wọ́ àtẹ́ ẹ ti ń kà nù fóònù tẹ́ ẹ ti ń kà hàn èèyàn sì lè máa ka tíra nù fóònù náà tí ẹ bá ní PDF ẹ lọ́wọ́ ẹ dákọ̀ tíra kàṣáfù rèé ìmàmà gbé àwọn ẹ̀mí làwọn tó bá rí Al-Bagawi Ibn Kathir nkankan kódà Al-Imam Sa'di tafsiri wọn bẹ tafsiri Ash-Sha'rawi ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kútùbù tafasir tó jẹ́ nílá mọ́ agbé kàṣáfù ẹ lọ wo mujalladu ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ẹ lọ wá àyà yẹn ń bẹ kí ni Zamakhshari náà tu sí wallahi Abubakar náà wọ́n tu sí. níparí ọ̀rọ̀ mi jẹ́mọ́ kó tó di pàtó máa padà sọ lórí mọ́kàn lọ ìtàfà yẹn kankan yẹn orí Google ni wọ́n ti kà á ẹ̀ ń bá bùkátà sí mo lè kọ́pì ẹ̀ kí n sẹ́ndì ẹ̀ sí ní ìtàfà kan question tó béèrè tó kàn tí fi ń jẹ́rìí tí bàbá náà fi sọ pé àbẹ́ẹ̀rí nǹkan bóná sì lọ́mọ kírun tó sì wà ní Madina tó wà Mẹ́kà tó lọ́mọ kírun Madina ẹ má dàrú mọ́ra wọn àlàyé ọ̀rọ̀ ni wọ́n ń ṣàlàyé ń bẹ̀ pé ẹni tó wà nípò ẹrú ó lè ṣáájú kírun bí táwọn sọ̀hábà náà wà nítorí pé tó bá yẹ kó ń lọ ṣe kí ni o tọmọ Kùránì kájù ẹ dákun ẹ má jẹ́ àṣàbòsí àlùmọ̀ yìí o àwọn ọmọ tẹnumọ́ fún yín abẹ́lọ́wọ̀n bá dẹ́ra wa kọjọ kó fún wa ní agbóyè ọ̀rọ̀ rẹ̀ Al-Imamu Shaybani àwọn náà kà ń bẹ̀ nú orin wọn Hanafiya sì ni wọ́n wá ń kà á bọ̀ bẹ́ẹ̀ yìí pé wọ́n ní wa afdaluhum ba'da an-nabiyyi Muhammadin Abubakar as-Siddiq dhul fadli wan-nada wọ́n wá ní wa fadahu yawma al-ghari taw'an bi nafsihi wa wasahu bil amwali hatta tajarrada. Assalamu alaikum wa